Ẹ kú dédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ojo Aanu òun ló tún dé sí etí ìgbọ́ yín àti sí ojú ìwòran yín. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ ńlá ìtẹ́ fún wa. Àjúbà yín torí pé ẹ ṣeun, torí pé àánú yín dúró láéláé. A yìn yín torí pé a ní oore ọ̀fẹ́ láti kẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ yín lẹ́ẹ̀kan sí. Bàbá gba ọpẹ́ wa, ògo fún orúkọ yín. Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run mà tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tọ́lọ́run fún yín pé ká tún jọ parapọ̀ ká jọ kẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ Jésù. Ẹ rí i pé tẹ́ bá kíyèsí ẹ rí i pé ó fẹ́ yàtọ̀ díẹ̀ lónìí. N tó fà ní wípé tá bá ti ń wọnú ìgbà òjò lọ lọ́dọ̀ wa ń bì íńtánẹ́ẹ̀tì àwọn ìgbò pè ní pé kò reliable. Àwa ní ká tún ṣe báyìí wò. Mi ní lè rí kọ́mẹ́ǹtì yín bí mo ṣe ń sọ̀rọ̀ kò ṣeé ṣe láti rí, ṣùgbọ́n bí ẹ ṣe ń sọ tí àwọn ọmọ mi wá bá lè dá wa lóhùn, a máa bá wa dá wa lóhùn bẹ́ẹ̀. Ọlọ́run á ràn yín lọ́wọ́ lórúkọ Jésù. Kí ni ẹ̀kọ́ tí a fẹ́ ṣiṣẹ́ lé lórí gan? Òun náà ni a pè ní the hidden signs of heresy. Now ìyẹn ni pé ṣe rí àwọn Bíbélì sọ̀rọ̀ kan tí àwọn Kìrìsìtẹ́nì ò fiyèsí. Now ọ̀rọ̀ tí Bíbélì sọ náà ni wípé nípa èso wọn òun la fi mọ̀ wọ́n. Ìyẹn ni pé ìyẹn àwọn wo ìyẹn àwa ìránṣẹ́ Ọlọ́run. Báwo lẹ ṣe mọ̀ pé ẹni ìránṣẹ́ Ọlọ́run gangan ni tẹ́ ẹ̀ ní lo òté táwọn olóyìnbó pè ní yastic, ẹ̀ ní lo standard ayé ni pé èrò mélòó ló wà ní ṣọ́ọ̀ṣì ẹ̀, mọ́tò mélòó ló ń gùn, jẹ́ẹ̀tì mélòó ló ní, eléré mélòó ló ti kọ́. Òun ni òté tá fi ń wo ìránṣẹ́ Ọlọ́run láyé. Ṣùgbọ́n òté tí Ọlọ́run ní ká fi wò wọ́n òun ni èso tí ìránṣẹ́ Ọlọ́run ń so lónìí àwọn ṣe rí àwọn ẹlẹ́kọ̀ọ́ àdàmọ̀dì kan wà jẹ́ pé wọn ò kọ́ ẹ̀kọ́ jẹ́ pé wọn ò gba inspiration wọn láti ọ̀dọ̀ Ọlọ́run, wọn ò gba inspiration wọn láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Irọ́ o, wọ́n ní agenda tiwọn, bóyá ní iṣẹ́ náà gbé kalẹ̀, bóyá wọn náà fẹ́ lówó báwọn ikú ṣe ní, bóyá wọn náà so nǹkan táwọn yẹn ń wàásù ní olóyìnbó pè ní heresy. Ẹ̀yìn àkójọpọ̀ ẹ̀tàn ṣe rí kíní kan ni mo fẹ́ ká mọ̀ kí náà pè ní ẹ̀tàn kì í ṣe irọ́, kì í ṣe 100% irọ́ o. Nǹkan tí ẹ̀tàn túmọ̀ sí ni pé kí èèyàn fi irọ́ kan dàpọ̀ mọ́ òótọ́. But ṣe rí bí tí heresy wá ṣe sí òun tó wá burú jù bẹ́ẹ̀ lọ. Ìyẹn ni pé ṣe rí heresy ó fẹ́ dàbí nǹkan tá à ń bù la nǹkan, bóyá a ní nǹkan kan nílẹ̀ àwa ń bu irọ́ là díẹ̀díẹ̀. Heresy yẹn díẹ̀díẹ̀ ni wọn ò ní gbé wá lódidi, wọ́n máa bù là díẹ̀, wọ́n máa bù sí díẹ̀. Fún àpẹẹrẹ ẹ̀yin ìyá mi, mọ̀ pé ẹ̀yin ìyá mi ẹ̀ pọ̀ tí àjọ ń kọ́ ẹ̀kọ́ ìpọ̀. Tẹ́ bá ti ń ro àmàlà lọ́wọ́, ẹ rí omi yẹn pé ẹ̀pọ̀ mi yẹn nídùn wọn, ṣùgbọ́n kán máa tọ́ mi sí fún yín kẹ́yìn máa ro àmàlà lọ, tàbí ẹ̀ ń gúnyán wọ́n ṣà ń tọ́ mi sí. Wọn wá dá owó omi yẹn dúró. Ṣe pé tó bá máa tó ìgbà kan ó depend lórí bí èlùbọ́ tẹ́ bá lò ṣe rí. Ó yá ó pẹ́ àmàlà yẹn á dìdàkudà, kò ní ṣe jẹ mọ́. Ó pẹ́ ó yá àmàlà yẹn ò ní wúlò mọ́, kò ní ṣe á rí pọ̀tọ̀pọ̀tọ̀. Exactly tó ń pè ní heresy gan nìyẹn. Mímú irọ́ wọnú òótọ́ díẹ̀díẹ̀. Ibi tó wà that is why tí Bíbélì sọ pé àwọn àyànfẹ́ pàápàá a máa kàbẹ̀ nínú ẹ̀kọ́ yìí. Àwọn àyànfẹ́ pàápàá Ọlọ́run ni a máa tà wọ́n jẹ. Ìtorí ẹ̀ ló fi ṣe pàtàkì fún wa ẹ̀yin ọmọ Ọlọ́run pé kí a ní òye ọ̀rọ̀ Ọlọ́run gan, ká ní òye ọ̀rọ̀ Ọlọ́run dénúdénú. Torí pé ọwọ́ tí àwọn tó ń pera wọn ìránṣẹ́ Ọlọ́run tó ń mú wá láyé tá a wà yìí máa sà. Ó dà, mo gbàgbọ́ pé nínú àwọn àyànfẹ́ tó máa tàn jẹ lórúkọ Jésù ẹ̀ ní símbẹ̀ lórúkọ Jésù Kristi. Nítorí pé ìgbà tó bá yá, nígbà tí oníkálukú bá débi tó ń lọ látò mọ̀ pé ayé yìí ó kúrú sí ayérayé tó ń fẹ́ dojúkọ. Ọlọ́run á ràn yín lọ́wọ́ ní orúkọ Jésù Kristi. Ṣé rí láti tètè mọ nǹkan tó pè ní heresy ẹ̀tàn ẹ̀kọ́ èké, láti tètè ní òye ẹ̀ dáadáa, a gbọ́dọ̀ sáré ní nǹkan mẹ́ta kan. Tá a bá ti ní ẹjọ́, tá a bá dẹ̀ ní ẹjọ́ ẹ ká dìímú ṣinṣin, ẹ má jẹ́ kó jábọ́ lọ́wọ́ wa. Ìkíní náà ni wípé ká ní have a clear understanding of the word of God. Ká ní òye kíkún nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ má jẹ́ kí n tàn yín. Tí ẹ ò bá ní òye kún nípa Ọlọ́run, ayé tá a wà yẹn náà pè ní ayé confusion. Tọ́tọ́ wà bẹ́ẹ̀ nìyẹn. Àwọn kan tí ẹ̀ wá ti jáde báyìí. Ètò ṣiṣẹ́ fún wọn, wọ́n ti lówó, wọ́n ti lọ́lá, wọ́n ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ èrò lẹ́yìn wọn. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ èrò tán lẹ́yìn wọn yẹn gan ló wá jẹ́ irinṣẹ́ wọn báyìí. Wọ́n dẹ̀ wá ọ̀rọ̀ Ọlọ́run yẹn, wọ́n dẹ̀ wá ń yí, wọ́n ń lọ, wọ́n yí, wọ́n ń lọ. Àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn dẹ̀ wọ́n dẹ̀ ń jó, wọ́n ń fò. Ó wá fẹ́ dàbí ayé Noah. Bí sọ pé àwọn èèyàn jó, wọ́n ń yọ̀, wọ́n ń ṣe pátí, wọ́n ń ṣe ìgbéyàwó, wọ́n ń ṣàjọyọ̀ títí ìkún omi tó fi pa gbogbo wọn.
ẹ̀rí a gbọ́dọ̀ ní òye ọ̀rọ̀. Ìkejì náà ni pé èèyàn lèèyàn máa jẹ́, ẹ má jẹ́ ká overrate èèyàn. Ẹ̀rí mo ṣe máa ń sọ̀rọ̀ yìí, mo ní ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ náà lásọ mo tí mo ń sọ yìí, ìyẹn lẹ̀ fi gbọ́dọ̀ wà carried away. Mo ní ìdánilójú tàdá pé Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaac, Ọlọ́run Jacob ni mo ń ṣiṣẹ́ fún, mo nígbàgbọ́ yẹn. Ṣùgbọ́n ìyẹn ò tó kẹ́ ẹ mú mi bí Ọlọ́run, irọ́ o, ìyẹn ò tó, kò ní fi ṣe wọ́n ní anointing kò ní bóyá wáyé pé anointing ṣàn èmi ò mọ̀ o, tó bá pé ó ń ṣàn lóòótọ́ ẹjọ́ ta ló fún yàn lánàá tí wọ́n ṣe Ọlọ́run ni, so kò ní fi ṣe nǹkan táyé ti dà lónìí. Tí Ọlọ́run bá ṣíyàn lójú ẹ ní mọ nǹkan tí à ń tà láti sọ yìí. Ẹni nǹkan tẹ́tẹ́ máa náà ni pé mo fẹ́ kẹ́ ní ìgbàgbọ́ pé bí bíbélì ò bá fi àṣẹ sí nǹkan, ẹ má jẹ́ ká bá wọn lọ́wọ́ sí ẹ wò ẹkún ìbànújẹ́ ìgbà míì ẹlòmíì àlìdẹ ẹlòmíì sì kú ní tó máa mú wá nìyẹn. Mo gbàdúrà mẹ́ta ẹ jẹ́ ká fọkàn sí dáadáa o. Mo ní a gbọ́dọ̀ ní òye, we must have a clear understanding of the word of God. Ó gbọ́dọ̀ clear sí wa, kì í ṣe pé ká máa dilin dání kò yé mi dáadáa, ẹjọ́ ẹ tún ṣàlàyé ẹ̀yin náà study ìkejì ni pé èèyàn lèèyàn máa jẹ́, mẹ́ẹ̀ká overrate èèyàn, mẹ́ẹ̀ká wò pé ìránṣẹ́ Ọlọ́run kan wà pé òun lọ Ọlọ́run kì í ṣe Ọlọ́run. Ìkẹta náà ni pé bíbélì ni o kì í sọ lónìí báyìí tajà tẹ̀ràn ni God speak to me. Yesterday while I was going, God spoke to me. Ẹlòmíì gan sọ fún nígbà tó ń drive mọ́tò, God speak to him. Dọ́dọ̀ abẹ́ nìyẹn. Ẹlòmíì àní Ọlọ́run bá ń sọ̀rọ̀ wá ju steering lẹ̀. Áńgẹ́lì kan wọ́n ní áńgẹ́lì gébẹ̀ ojú ẹ̀fọ́ ni orí pé mò ń bá Ọlọ́run sọ̀rọ̀ ní ó yá wọn máa drive lọ, wọ́n á parọ́ bẹ́ẹ̀ fún yín. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ dákun. So mo fi Ọlọ́run bẹ̀ yín, àwọn nǹkan mẹ́ta tẹ́ ẹ bá ní ẹ rí i pé ẹ̀kọ́ tá a kọ́ yìí ẹ wọ̀ máa rí i pé so bó ṣe rí rèé. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà òun náà fi mọ olè èké kàn bí anybody. Ẹ má jẹ́ ká fọkàn sí pé bóyá ní báyìí náà ń sọ̀rọ̀ irọ́ o, ṣùgbọ́n èso tó ń so jáde ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ lé lórí. Ẹ má fọkàn sí pé ẹ má ní favourite pastor, favourite prophet, eléyìí ò lè ṣiṣẹ́ fèṣù, àwọn tó ń ṣiṣẹ́ fún irọ́ ni o n tó ń jáde lẹ́nu wọn àti ìgbé ayé wọn nìkan òun máa ní o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, èmi àti arákùnrin kan sọ̀rọ̀ lẹ́njọ́ mẹ́ta yìí, àwọn náà ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ apostle kìnní kan, bishop kìnní kan, pastor kìnní kan. Pálọ̀ tó máa sọ wọ́n ní àfi pastor tèmi jíò ní wá sọ ọmọ ní ṣàrà wọn náà ni wá ojú rẹ̀ lọ́jọ́kọ̀ ìṣe jíò náà ló sọ báyìí oníbẹ̀ẹ́ni ó yà jẹ́ ká di sọ́ọ̀sì àwọn jíò yín sọ. Ẹ̀rí àwọn náà òótọ́ mà ní ọ̀rọ̀ òótọ́ mà ní, ẹ lọ wádìí ẹ̀ wò fúnra yín ni. Ẹ jókòó ìdí ẹ̀ ni pé oníyà ló máa jẹ gbogbo ẹ o. Àwọn Yorùbá sọ wọ́n ní oníyà ló máa jẹ tójú, irọ́ ni o. Kò sẹ́ni tó máa bá èèyàn pín nínú ìyà o. Mo gbàdúrà ayé yín ò ní tọ́ sí ìyà lórúkọ Jésù Kristi. Now kí wá ní àwọn àmì wo lẹ máa rí ó ṣe rí láyé tá a wà ẹ mọ kàn fẹ́ ká but hidden sign ní àwọn àmì yẹn ò hàn sí gbangba. Ẹ rí àmì mẹ́ta lásàrí iṣẹ́ lé lórí lónìí. Àmì àkọ́kọ́ ni pé ṣé ẹ rí àwọn tó bá fẹ́ mú ẹ̀tàn wọlé tàbí tó ti po ẹ̀tàn mọ́ iṣẹ́ ìránṣẹ́ wọn. Àmì àkọ́tẹ́ máa ní pé wọ́n á wo nǹkan táwọn èèyàn nídìí, táwọn èèyàn nílò, táwọn èèyàn fẹ́, ohun tó ń fẹ́ yẹn wọ́n wá fún wọn. Ara àmì òpin ayé ni. Tẹ́ bá rántí bẹ́ẹ̀ sọ pé wọ́n ní àwọn ní tó bá ti òpin ayé àwọn èèyàn máa bí ẹni tí ń rin. Mo ní ọ̀pọ̀lọpọ̀ Bible verses so mi fẹ́ fi bọ́ wọn, but mo fẹ́ Bíbélì sọ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn Kìrìsìtẹ́nì wọ́n máa bí ẹni tí ń rin, wọ́n máa wá olùkọ́jọ fúnra wọn láti máa gbọ́ ohun tí wọ́n fẹ́ gbọ́. Àwọn ẹ̀jẹ̀ kó lè yẹn dáadáa, ẹ jẹ́ ká lọ sí music industry. Jẹ́jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ olórin tó ń kọrin nípa àgbèrè, tó ń kọrin nípa ṣìnà, wọn kì í ṣàgbèrè fúnra wọn, wọn kì í ṣìnà fúnra wọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ìjọ́ tí mo pàdé olórin kan tí ẹnìkan wá ń sọ fún mi tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹ̀ tó wá ní Pastor Sam, ǹjẹ́ olórin kí ni mo mọ̀ tó ń kọ? Mo ní Fuji ni. Àwọn ní ẹ̀sà mo ní mo mọ̀, mo ti rí fọ́tò ẹ̀ dáadáa. Wọ́n ní ìjẹ́ mo mọ̀ pé kì í mu sìgá, mo ní rọ́ ni. Wọ́n ní mo jẹ́ mo pé kì í mu tí, mo ní rọ́ ni. Wọ́n ní ìjẹ́ mo pé kì í kóbìnrin ìyàwó kan pé ló ní mo ní kò possible, ó yà mí lẹ́nu pátápátá. Ẹ rí bẹ́ẹ̀ náà ló ṣe rí o. So but gẹ́gẹ́ bí olórin yẹn ti sọ, ó ní ṣe mo rí àwọn promoters wọn, àwọn tó ń bá wọn gbé orin wọn jáde, àwọn ló ń sọ fún wọn pé tẹ́ ẹ̀ bá kọ́ bẹ́ẹ̀ ayé ò ní gbà á, tẹ́ ẹ̀ bá ṣe báyìí ayé ò ní gbà á. Ó ní tí mo ṣe pé tó máa ń ṣe fídíò ńgbà míì, ó ní for example báyìí ní ọ̀pọ̀lọpọ̀ táyà tó máa ń ṣe fídíò ìyàwó wọn gan wà bẹ́ẹ̀ gan, òun gan lá máa direct wọn pé ṣe díẹ̀ báyìí, ṣe ayẹ báyìí, aṣọ tó wọ̀ yìí ó ti bọ́ yẹn jù tú kó ó yá wo lè wọ bra nìkan. Ẹ wò mo lanu, mo ní ẹ̀rí bẹ́ẹ̀ náà ló ṣe rí náà o nínú iṣẹ́ ìránṣẹ́ o.
ìdí ẹ̀ tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ni pé fókọ̀sì ìránṣẹ́ this so called ìránṣẹ́ Ọlọ́run Nàìjíríà, ó lè jẹ́ Nàìjíríà ní any country tó bá jẹ́ pé Nigerian born pastor, fókọ̀sì ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ ẹ̀ tó pọ̀ jù 99% ti wà ní wípé kò ń ṣàrérò kó jọ yastic success wọn nìyẹn. The more crowd kérò ṣáà máa wá, ọ̀nà kọ́nà tẹ́lò máa fi wá ọ̀nà máa lò, tí wọn bá dẹ̀ fi Heresy kún kò lè work. Lára Heresy náà ni wípé kí làwọn èèyàn fẹ́ gan o, tá lè fún wọn o, tó má lè ti fún nìkan tó ń fẹ́ èrò wìtìwìtì a máa rọ́ ṣẹ́rí. Dípò kan wá wàásù nípa Ọlọ́run ẹ̀yọ, dípò nǹkan mẹ́ta ló yẹ kí ìránṣẹ́ Ọlọ́run tẹpẹlẹ mọ́ nínú wàásù ẹ̀, kó wàásù nípa Ọlọ́run wo, Ọlọ́run Abraham, Ọlọ́run Isaac, Ọlọ́run Jacob. Ọlọ́run oníwàásù gbọ́dọ̀ wà hidden, Ọlọ́run oníwàásù gbọ́dọ̀ wà open, ni wọ́n gbọ́dọ̀ dámọ̀. Kì í ṣe pé my father sọ pé my father wo lẹ́ ń sọ̀rọ̀ ẹ̀, jẹ́ kí wọ́n mọ tó bá sọ pé ìgbàdúrà ẹ̀ my father tí mò ń sọ ni pé ẹ gbọ́dọ̀ jẹ́ kí Ọlọ́run gbọ́dọ̀ clear sí gbogbo èèyàn. Kí ẹ má tẹ̀lé Ọlọ́run kọ́lọ́run through assumption. Wọ́n kàn zoom ní Ọlọ́run Jésù Kristi náà ló ń sọ̀rọ̀. Irọ́ o, ayé le jù yẹn lọ, ká má bàa tàn yín jẹ. Ẹ̀rí, dípò kan wàásù nípa Ọlọ́run, dípò kan wàásù nípa ọ̀rọ̀ Ọlọ́run àti ìjọba Ọlọ́run, mẹ́ta yẹn òun ló yẹ kí oníwàásù tẹpẹlẹ mọ́ nínú ìwàásù ẹ̀. Irọ́ o, nǹkan mẹ́ta mìíràn máa wàásù. Wọ́n wàásù nípa ara wọn, wọ́n wàásù nípa ọ̀rọ̀ wọn, wọ́n dẹ̀ wàásù nípa ìjọba tiwọn, owó tó ń kó jọ, ibo ni owó wọn dé báyìí, àwọn governors mìíràn òun náà lè control, ǹjẹ́ wọ́n ní access sí Aso Rock, nǹkan tí wọ́n ti ìwàásù wọn ohun tó ń tẹnumọ́ nìyẹn náà fi dípò ohun tó yẹ kán wàásù gangan. Ó mà ṣe o. Ẹ wo àwọn kíní kan wà tí mo máa ń fẹ́ jẹ́ kí àwọn èèyàn rí tí máa ti ń sọ̀rọ̀ nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ṣẹ́rí, dípò kí àwọn arábí kan, mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní Ọlọ́run, wọ́n gbọ́dọ̀ wàásù nípa Ọlọ́run, gbọ́dọ̀ wàásù nípa ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n dẹ̀ gbọ́dọ̀ wàásù nípa ìjọba Ọlọ́run. Tí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ò bá ti frequent lẹ́nu any pastor, kì í ṣe pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó frequent, tẹ́ máa gbé wàásù ẹ̀yẹ̀ ò báyìí, àìdá kò jẹ́ nípa Ọlọ́run, tàbí kó jẹ́ nípa ọ̀rọ̀ rẹ̀, tàbí kó jẹ́ nípa, tí máa ní nípa ọ̀rọ̀ Ọlọ́run, kì í ṣe pé God speak with me, òyìn kọ́ ni mò ń sọ o, nípa ọ̀rọ̀ Ọlọ́run tá a kọ́. Kì í ṣe pé pásọ̀ kankande á ní Ọlọ́run sọ pé kẹ́ má tọ̀ mọ́, àtúndé Ọlọ́run ìyẹn kọ́ ni mò ń sọ o, nípa Ọlọ́run fúnra ẹ̀, nípa ọ̀rọ̀ Ọlọ́run àti ìjọba Ọlọ́run. Mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní dípò kan ẹ máa wo, dípò kan wá wàásù nípa ọ̀rọ̀ yẹn gangan, ẹ̀rí kọ́ sọ Ọlọ́run fún àwọn ènìyàn, ara wọn náà máa sọ̀rọ̀ ẹ̀. Tẹ́ bá wọn dáadáa ní tẹ́ máa gbọ́ lẹ́nu wọn ni wípé mo lẹ́jọ́ mẹ́ta mo ń wo headline yẹn, I became a billionaire because I pay my tithe. Mo rẹ́rìn wọ́n yẹn lọ́jọ́ ìwé ní Heresy máa lágbára o. Àwọn tó wà bẹ́ẹ̀ ni Heresy nìyẹn sàmú ní ara kan tá à ń sọ nìyẹn, wọ́n ti ń tàn yín nìyẹn. Bí èso pé tẹ̀ bá ṣọ́ra ẹ̀yìn àyànfẹ́ wọ́n á tàn yín jẹ. No, tí ìránṣẹ́ Ọlọ́run fẹ́ wàásù nípa ìdámẹ́wàá, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lè lò wà ní Bíbélì dáadáa. You pay your tithe. Pastor sọ fún yín pé òun san tithe ẹ̀ torí pé òun ló sọ̀rọ̀ di billionaire. Ẹ jọ̀ọ́ mọ́mì ẹ jẹ́ kí n bèbè kan lọ́wọ́ yín. Tí pastor yín bá san tithe ẹ̀, ta ló máa kó? Ó yẹ kí àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn pastor ìjọba máa wà níbi tí wọ́n máa gbọ́rọ̀ mi báyìí. Na ìbéèrè tí mo fẹ́ béèrè, ẹ jẹ́ ká mọ̀ sọ́dọ̀ wa. Tí ẹni pastor ní Mercy Gate Gospel Church tó wá san tithe ẹ̀, possibility wà pé àwa ló máa san fún. Now ibi tí mo wá lọ rè, tithe tèmi san ibo ló ń lọ? Ibi tí wàhálà ìwà gan nìyẹn. Tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn young pastors yẹn, wọ́n ti in fact ó sọ wọ́n catholic pastor tí ò ní godfather. Èmi ò ní o, ẹ bá dẹ̀ sọ pé mo ní kó o ní godfather mi, ẹ jẹ́ kó jáde wá. Mo dẹ̀ máa sọ fún ọ̀pọ̀lọpọ̀ yín náà pé lọ́wọ́ mi lè ṣe godfather yín o, mi lè ṣe kò sí nǹkan tó ń father on the Lord. We are all workers in the vineyard of God. Ìyẹn ò ní tẹ́ bá mú ìdámẹ́wàá wá ìyẹn kọ́ là ń sọ, but kókó tó wà mẹ́rin pé irú èmi Sam Adéọ̀sùn tí máa fẹ́ sàn máa sọ fún. Ó tọ́ ni. So but ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé anyone tó bá ti wá jẹ́ general overseer yẹn, ó ní bí Bíbélì sọ pé kí wọ́n ṣe ìdámẹ́wàá. Tẹ́ bá pẹ́ follow wa lẹ́jọ́ mẹ́ta ẹ̀ nínú prayer Wednesday wa ibẹ̀ láti máa ráyè ṣe announcement dáadáa. Mo sọ nìkan níbẹ̀ mo ní àwọn programs wà tá à ń ṣe lọ́dọọdún, a ò sọ fáwọn èèyàn máa ń bèèrè ọmọ ayé ṣe program à ń ṣe announce ẹ̀ka lè bóyá ọ̀rẹ́ tó fẹ́ fowó sí mi náà owó tá a lè fi ṣe ó ti wà lọ́wọ́ wa torí pé ẹ̀kọ́ tí Bíbélì kọ́ wa ni wípé
àwa ìránṣẹ́ Ọlọ́run tó pé a ò lẹ́ta tó fẹ́ fún ní owó yẹn níwájú, a máa pín owó yẹn ní ìdá mẹ́wàá, àpá owó ẹ̀kọ́ àwa pín, a fi tiwa sínú ẹ̀ àwa pín. Àwọn opó gbọ́dọ̀ jẹ níbẹ̀, àwọn aláìní gbọ́dọ̀ jẹ níbẹ̀. Ó ní Bíbélì ti sọ àwọn tó máa jẹ níbẹ̀. Bàtà rẹ̀ dé New Testament, Ọlọ́run ò change kóòdù yẹn. Kì í ṣe pé bóyá ẹ ṣáà máa kó gbogbo ẹ̀ wá, wọ́n lọ báńkì pásítọ̀ míì, wọ́n èèyàn rí owó ìyá jáde mọ́lẹ̀. Mo wà ní orí péjì àwọn ọmọ mi wá yẹn tó ń ṣe program ní London. Mo shock gan nígbà tí mo rí post wọn kan nípa ọmọ pásítọ̀ tó ń sọ yẹn kò tó first born mi. Wọ́n ní the findings there sọ fún wa pé ọmọ yẹn worth $500,000. $500,000 ọmọ ọlọmọ wọn worth. Òun náà ti bẹ̀rẹ̀ program. Ó ti wá di oyè ìdílé, oyè ọba, so that ọmọ gbọ́dọ̀ jẹ́, ó jẹ́ dandan kó ọmọ jẹ́ pastor lẹ́yìn bàbá ẹ̀. Ẹ̀rí gbogbo àwọn nǹkan báwọn yẹn wọn ò ní wàásù Ọlọ́run mọ́, ara wọn ní ọ̀nà máa roko sọ́dọ̀ ẹ̀. Ara àwọn àṣírí hidden ní àwọn ọ̀rọ̀ tó hidden ní kì í ṣe nǹkan tó tẹ̀lé tètè rí tí ẹ ò bá ní òye ọ̀rọ̀ Ọlọ́run dáadáa. Dípò kí wọ́n wàásù nípa ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ ara wọn náà máa sọ. Wọ́n máa paláṣẹ ni. Gbogbo nǹkan náà paláṣẹ láyé tá a wà ẹ̀ mú paláṣẹ. Ẹlòmíràn sọ pé máa gẹ́gùn fún ẹ, kò sẹ́ni tó lè ré dànù. Tó bá jẹ́ ẹni tí ń bá sọ àṣegbé, irọ́ ni o, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀rí dípò kan wàásù ìjọba ọ̀run, empire àwọn náà máa wàásù ẹ̀. We thank God today. God has added another private jet to this ministry. Ẹ gbọ́ tí ẹ bá wọn lọ ṣọ́ọ̀ṣì kan tọ́lọ́ bára private jet fún wọn. Ìjọ òde yín máa wọ tí yín bẹ̀ tán máa fi gbé yín lọ tí wọ́n fẹ́ travel. Irọ́ ìjọba tí wọ́n lọ ń túnṣe, tí ọmọ jí ò bá fẹ́ travel ó lè gbé private jet bàbá ẹ̀ lọ, yes or no. Tí ọmọ jí ò bá fẹ́ ṣe kankan ó lè sọ pé mọ́tò báyìí ló máa náwó sí mọ́tò bàbá ẹ̀. Tí wọ́n bá ní driver 500, tó bá pọ́sibú lè ní driver 4 kó wà nù lẹ́ẹ̀kan ṣoṣo. Ṣùgbọ́n ẹ̀yin kọ́ṣẹ́ ní opportunity yẹn, ẹ lè sọ fún pé dáàdi jí ọmọ mi fẹ́ travel lọ sí school, bóyá máa fi private jet gbé lọ, ṣé possible ni. So àwọn nǹkan báwọn yẹn ìjọba wọn lẹ́yìn máa rí testimony wọn, ìjọba wọn ó nìkan ló máa jẹ́. Ẹgbẹ́ pásítọ̀ kan sọ lẹ́jọ́ mẹ́ta ìmọ̀ àwòrán ìwé ìròyìn, ó ní plot méjì, ó ní kò tó láti páàkì mọ́tò tó ní. Ẹjọ́ kí nìyẹn ní í ṣe pẹ̀lú ìjọba ọ̀run? Èrè wo ni àwọn ọmọ lẹ́yìn ẹ̀ fẹ́ jẹ nínú ìjọba táyé gan nínú nǹkan tó sọ yẹn? Tí ìbá ṣe madness ni ẹni yẹn kò balance káló balance mentally, kò yẹ kí nǹkan téèyàn kì í sọ ni kẹ́nìkan ṣoṣo kó ní mọ́tò tó jẹ́ pé plot ilẹ̀ méjì kò lè gbà tó máa fẹ́ páàkì ẹ̀sẹ̀gbẹ̀ ara wọn. I don't know, mi mọ̀ bó ṣe lè wúlò fún ìjọ yẹn, ọ̀rọ̀ tó sọ yẹn mọ̀ bó ṣe lè testimony yẹn mọ̀ bó ṣe lè wúlò fún ẹnìkan ṣoṣo báyìí nínú ṣọ́ọ̀ṣì ẹ̀. Ẹnìkan náà sọ nínú àwọn pastors wọ̀nyí, ara àwọn tó ń wàásù Heresy náà nìyẹn, pé very soon ó ló máa jẹ́ the richest pastor in the world. Kí nìyẹn ní ṣe pẹ̀lú ìjọba? Ṣé ìjọba ti ẹ̀ náà ní kó polongo ẹ̀ ní, àbí ìjọba ti Ọlọ́run? Àwọn kan tẹ́ máa rí nìyẹn, but àwọn àṣírí yẹn ó farapamọ́, kò come out. Pastor ní ó dàbí mọ́ mi ń sin bàbá ẹ̀rọ bá dé yín báyìí kí n announce iye millions sí máa fún yín bí àwọn adájọ́ ẹ̀. níbi tí àwọn láì níwá, níbi tí orílẹ̀-èdè yìí tó ti struggle. Ẹ̀rí Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ̀rí mo sọ lẹ́ẹ̀kan, mo níbi tó wá ṣe sí ni pé tẹ́ bá ti wá ń gbọ́ ìwàásù àwọn èèyàn báwọn yẹn, ẹ máa wo response àwọn èèyàn tó máa ń tẹ̀lé. Bọ́tá bá lọ nínú Bíbélì, ẹ̀ka tẹ̀ lọ sínú Bíbélì kan àti ní àwọn oríṣiríṣi verse wàtàwẹ́ fi hàn wá. Ṣé nínú Bíbélì kò sẹ́ni tó ń wàásù response ẹ̀yọ kan lẹ máa gbọ́ throughout? Mi tí ì rírí. Ẹ máa lọ wò nínú Bíbélì. Mo rántí nígbà tí Jésù táwọn kan gbọ́ sí Jésù wàásù, kí ni èsì wọn? Luke chapter 3 verse 10. Luke chapter 3 verse 10. Luke orí kẹta ẹsẹ̀ kẹwàá. The Bible says that, so the people asked him, saying, what shall we do then? Ẹ̀rí àwọn ènìyàn sì bí pé kí ni kí àwa kí ó ṣe? Wọ́n á béèrè tó pé ìwàásù yẹn ẹ wo, tí ìwàásù pásítọ̀ ò bá ti intrigue yín, kó change àwọn nǹkan kan nínú ayé yín, kó gbàgbé. Kì í ṣe pé kì í ṣe tá à ń gbọ́ lónìí nínú ìwàásù wa ní and I declare nínú ìwàásù náà nìyẹn, somebody is here nínú ìwàásù nìyẹn níbi tí a fẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run yí ayé padà. Nígbà tí Pétérù wàásù lọ́jọ́ yẹn, Acts chapter 2 verse 37, wọ́n ní Acts chapter 2 verse 37, nígbà tí Pétérù wàásù ní ọjọ́ Pentecost fún àwọn ènìyàn àtàwọn apostoli yòókù wọn náà wà bẹ́ẹ̀. Wọ́n ní now when they heard this,
they were cut to the heart. Ẹ̀rí nígbà tí wọ́n gbọ́ bẹ́ẹ̀, nígbà tí wọ́n sì gbọ́ ọkàn wọn gbọgbẹ́. Téèyàn bá gbọ́ ìwàásù tó yẹ pé ọ̀rọ̀ Ọlọ́run lẹ́sọ̀ fáwọn èèyàn, ọkàn wọn yẹ kó gbọgbẹ́. Kẹ́ ẹni tó jókòó lórí ìjókòó wa ní a gbé ọ̀rọ̀ Ọlọ́run yẹ̀ wò, a wá gbé lórí scale ayé rẹ̀, a rí pé òun ò tẹ̀ wọ́n. Ó máa wá trigger láti máa mọ́mì yẹn sọ àwọn testimony kan fún mi ní some hours ago láti Germany. Mo ní kí lẹ ń sọ yìí, wọ́n ti promise mi pé story wọn àfẹ́ kan sọ fún aráyé so that kan wo bí tí àwọn lóde in life. Wọ́n sọ débi kan, wọ́n ní àwọn tó bá jẹ ọtí kọkùnrin ò jáde tó lè mu ọtí tó wọn. Wọ́n ní àwọn mu ọtí táwọn bá ìyẹn pamílẹ̀ nígbà tí mo gbọ́. Wọ́n ní pé táwọn bá wá lọ kí ọ̀rẹ́ wọn máa ń ra ọtí wọn dání ni pé àwọn wọ́n lè má mu omi ọ̀sẹ̀ kan. Mo ní omi tèmi mu ṣeré Ọlọ́run mo yẹ bọ́tú tí mo ti mu lẹ́nu nìkan. Ẹ̀rí wọ́n lọ tí ni ìyẹn kì í ṣe ọtí 40% ọtí ni o, 40% alcohol ni o, kì í ṣe ọtí hẹrẹhẹrẹ o. Ẹ̀rí bẹ́ẹ̀ sọ wọ́n ní nígbà tí wọ́n sì gbọ́ ọkàn wọn gbọgbẹ́. Wọ́n sì wí fún Pétérù àti àwọn apọ́sítélì yòókù pé ará, kí ni àwa yóò ṣe? That is the question. You need to ask questions that kí ni màá ṣe báyìí tí mo lè fi bọ́ nínú kínní. You need to hear the word of God and something should trigger in you. Kínní kan gbọ́dọ̀ ṣe kẹ́ nínú èèyàn. Kì í ṣe lónìí ká tó wọ response àwọn èèyàn sí lónìí. Ìgbà ẹlẹ́tìmọ̀ pé Heresy pátápátá ló wà ní gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Heresy pátápátá ló wà lọ́rọ̀ tí ìyá yìí ń sọ jáde lẹ́nu. Nígbà tí Paul tó pàdé Jésù ní ojú ọ̀nà Damascus tí Ọlọ́run sọ̀rọ̀ sínú ayé ẹ̀, ọ̀nà ìyípadà ní Acts chapter 9 verse 6. Bẹ́ẹ̀ sọ pé ó sì wárìrì ẹnu sì yá. Ó ní Olúwa, kí ni ìwọ fẹ́ kí èmi ṣe? These people will hear the word of God and it will intrigue them and they will ask questions. Kí ni kẹfẹ́, kí ni màá ṣe báyìí? Ṣé mo ti máa bá ayé mi lọ ní báyìí? Mọ́mì yẹn wọ́n ná dé stage kan ní live wọn tó jẹ́ pé àwọn gan mọ nǹkan tán ṣe mọ́, bí ìgbà tí wọ́n ti fẹ́ ya wòlíì kí ẹ̀ mú ti dé stage yẹn iná ẹ̀wọ́ èèyàn ọmọ Ọlọ́run. Then at the end of the day wọ́n ní kò sí pastor tó wàásù sí wọn. Àwọn programs wa iná gbọ́, wọn ò dẹ̀ sọ fún mi rí pé ẹjọ́ gbàdúrà fún mi mọ́ mu tí o. Wọ́n ní àwọn ò tiẹ̀ fi ẹnu kan ọtí yẹn. Wọ́n á gbàdúrà kan tó fọ́ ni. Wọ́n ní ìjà tó wà láàrin àwọn àti ọtí kò ní parí láyé. Wọ́n ní èlé tún lé o. Ẹ̀rí ṣùgbọ́n lónìí kọ́ lónìí tó máa ń sọ̀rọ̀ nípa àwọn bàbá wa gbogbo, àwọn ìyá wa gbogbo. Ẹ dákun ẹ jẹ́ kán wá sí fún yín lónìí. Kí ẹ máa wo àwọn èèyàn ibi tẹ́ ti máa rí pé Heresy làwọn èèyàn ṣe ẹ̀gbọ́n tán yìí. Ó ní pé ẹ máa rí àwọn èèyàn kí ni response wọn? Wọ́n máa pàtẹ́wọ́, ride on. Wọ́n máa rẹ́rìn. Ẹjọ́ ẹ show mi inú Bíbélì ibi tán ti ń sọ fún wòlíì kan náà pásọ̀ kó máa ride on. Ìwọ́sàn àwọn kan gbọ́ tán padà lẹ́yìn Jésù. Wọ́n máa fò sókè báyìí, wọ́n máa fò gidi ní o. Àtẹ̀ntó níkùn tó ètò ẹ̀kọ́ fò gan, wọ́n máa fò ní, they will be excited. Wọ́n máa jọ ṣẹ̀ṣẹ̀. Débi pé nínú ṣọ́ọ̀ṣì mi wọ́n máa fọ́n wíṣù nígbà tó bá ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́. At the end of it, wọ́n feel good, they feel happy. Wọ́n kó ṣọ́ọ̀ṣì tẹ̀ríntẹ̀rín tayọ̀. Wọ́n kó lẹ́nu géètì báyìí, wọ́n bọ́ sínú ìbànújẹ́ ayé wọn nìyẹn. Ara ẹ̀kọ́ òdìtà gbẹ́lẹ́nu àwọn pásọ̀ alákọ̀ọ́kọ́ báyìí ni wípé wọ́n mọ needs àwọn èèyàn, wọ́n mọ nǹkan tí wọ́n need, wọ́n mọ nǹkan tí wọ́n kùnà, wọ́n ti rí ihò kan nínú ayé wọn, wọ́n bẹ̀rẹ̀ sí bá wọn feed ẹ̀, wọ́n á wá feed wọn títí dé pé àwọn èèyàn wá used to it. Ó dẹ̀ ti wá ṣẹlẹ̀ báyìí, wọ́n ti feed àwọn èèyàn ní irọ́ pátápátá dé pé àwọn èèyàn ti use mọ irọ́ yẹn. Tá a bá rí pásítọ̀ kan tó bá lòun jáde pé òun fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run, ṣe bí àwọn èèyàn sọ fún wa náà, mọ́mì dáadáa àwọn èèyàn kan sọ fún wa, wọ́n ní ọ̀rẹ́ wọn wọ́n sọ pé pásítọ̀ yẹn gan tẹ̀tí pọ̀ jù sóò nìkan ló mọ̀ ṣe ni, ṣé nǹkan tá à ń sọ nìyẹn? Àbí ohun tí wọ́n sọ fún ẹ a ní kó lọ wò nú Bíbélì bóyá òótọ́ ni, ó tán o, nǹkan tá à ń sọ nìyẹn o. Tábàlẹ̀ ìlànà ìrọ̀lẹ́ lè ń pa o. Ẹnìkan ló sọ wọn ní tó ti wájẹ́ gbọ́n ló ń parọ́ mu ní ibi tí Bíbélì sọ náà nìyẹn. Àwọn èèyàn gan tó ń tẹ̀lé wọn àwọn kò fẹ́ gbọ́ òótọ́ mọ́. Nǹkan tí Bíbélì sọ nìyẹn. Bíbélì sọ pé tó bá di òpin ayé ara mi òpin ayé ni wípé àwọn èèyàn wọ́n máa parọ́ fún wọn, but àwọn gan máa ẹ̀wà excited sọ pé inú wọn dùn sí irọ́ yẹn. Ohun kejì tó jẹ́ Heresy tó yẹ kí tèmi tí káyé tè mọ̀ báyìí ká má lọ bá wọn kó sínú yòó náà ni pé creating a physical charged atmosphere. Wọ́n make sure pé wọ́n sọ ṣọ́ọ̀ṣì, wọ́n sọ the concert hall. Àwọn choir ni, àwọn oníwàásù ni, àwọn tó ń gba ọrẹ ni, àwọn ló máa jẹ́ entertainers. Tẹ́ bá wo set up church lónìí, entertainment ló pọ̀ jù. Ẹ̀mí Ọlọ́run kò sí spirit filled atmosphere mọ́.
wọ́n pé wọ́n máa pe atmosphere kan ní spirit filled everybody á mọ̀ pé ẹ̀mí Ọlọ́run wà níbí ní lónìí èrò ẹ̀ tí mọ̀ pé ayẹyẹ wà níbí wọ́n sọ ìṣẹ̀lẹ̀ tó yẹ kó jẹ́ ìṣẹ̀lẹ̀ ti ẹ̀mí wọ́n sọ di ayẹyẹ ẹ̀rí mo kọ̀rọ̀ kan sí ibà mo ní they know they are not of the spirit and they are only concerned about crowd and money. They will constantly manufacture a concert-like atmosphere and not a spirit-filled atmosphere. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn wọ́n ti mú ní ṣe ọdún kan kan nípa tẹ̀mí much ní time fún yẹn concern wọn ní bí èrò ṣe máa pọ̀ tó àti bí owó ṣe máa wọlé tó. So nǹkan tí wọ́n tán gbójúlé báyìí ni pé kàn ṣáà make sure pé atmosphere yẹn ó look party-like, ó look like concert. And you dey pay people just be making noise, shouting, do all sort of things, disorder things. Kò ní jẹ́ kí ẹni ọ̀pọ̀lọpọ̀ ajáde kó ní church tán ẹni tó ń ṣàgbèrè àkọ́ntínú àgbèrè ẹ̀ ẹlòmíà ọ̀pọ̀lọpọ̀ ajáde kó ní church tán that very Sunday náà máa lọ sí night club ẹlòmíà wọlé láago mọ́kànlá lálẹ́ so kí wọ́n á lọ ṣe church yẹn ní ṣálẹ̀ so wọ́n kàn lọ ṣe ti Jésù fún Jésù ni wọ́n lọ continue ti ṣù náà fúnra ẹ̀rí mo pàdé arákùnrin kan lẹ́jọ́ mẹ́ta ara àwọn church kan wà tí máa ń pè ní church ṣé church wo ni wọ́n pàtí lẹ́ lọ́sí bẹ́ẹ̀ lọ church ìkan náà àwọn pastor bẹ́ẹ̀ ni he's a youth pastor a young man, a promising young man ẹ̀rí à ń sọ̀rọ̀ ní ọ́fíìsì mi lọ́jọ́ yẹn arákùnrin yẹn wá sọ fún mi pé ó ní mo like auditorium mi yóò fine ó ní but kíní kan miss bẹ́ẹ̀ mo ní kó dàgbò kó fi hàn mí tó bá miss bẹ́ẹ̀ fi hàn mí bóyá chair ni bóyá table ni bóyá ó yẹ ká gbé fíríjì síbẹ̀ tá a gbé síbẹ̀ wá bú sẹ́ni àwọn oníyàrá ó ní church wọn wọ́n bẹ̀rẹ̀ sí dárúkọ àwọn church wọn àwọn olówó àwọn church yẹn àwọn ní àbúrò sọ pé it's only established for millionaires ó ní tí n bá dé bàbá ó ní mo máa rí oríṣiríṣi light mo ní light wò tó iná ìmọ̀lá ń wò ní ọ̀dọ̀ wa ó ní rárá ó ní light yẹn kọ́ ó ní ṣe mo disco light mo wọ ẹnu ẹ̀ báyìí mo ní kí ló pé yìí ó ní ṣe mo àwọn light kan máa ṣe parama tán náà yá báyìí mo ní ṣe wo ni àwọn light kan máa ṣe ó láti brighten up mood àwọn èèyàn wow mo dákẹ́ mo wọ arákùnrin títí àwọn ògo ọ̀la náà dẹ̀ ni torí YouTube ni so àwọn ògo ọ̀la náà dẹ̀ ni tí àwọn àgàmọ̀ra pásítọ̀ wọn máa gbé máìkì lé lọ́wọ́ so àwọn yìí máa burú táwọn tòkè lọ nìyẹn so mo ní sọ ní church yín báyìí àárẹ̀ àwọn branches kan tó jẹ́ pé wọ́n ti ẹ̀ ṣe like a concert stage a party stage ó ní that ló máa jẹ́ káwọn èèyàn wọlé sáà táwọn èèyàn máa wọlé within 3 months bí i jam park àwọn láwọn techniques tán kọ́ wọn ní ṣọ́ọ̀ṣì wọn nìyẹn mo wò títí báyìí mo ní ìwọ lọ́rùn ẹ̀rí ara kátà sọ ní Heresy náà pè bẹ́ẹ̀ ẹ̀yọ lédè àwọn olóyìnbó ẹ̀yọ ṣẹ́rí àwọn people wọ́n máa bring programs àti ideas tó máa mú wọlé programs àwọn ideas tó máa excite àwọn èèyàn tí ò dẹ̀ wà beneficial spiritually ó máa excite àwọn èèyàn ó máa mú wọn jó máa mú wọn yọ ó máa mú wọn fowó lẹ̀ láìronú o torí àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń fi ọ̀rẹ́ lẹ̀ láìronú ó máa mú wọn show ara wọn káwọn ti rí ṣe o ṣùgbọ́n kò ní benefit ẹyọ kan spiritually ohun táwọn èèyàn dẹ̀ fẹ́ máa gbọ́ gangan nìyẹn that is why tẹ́ bá wo àwọn ìjọ lónìí they focus more on music than any other thing music dancing àti àwọn program tó máa mú make wọn merry music dancing then merry music dancing merry because wọ́n mọ̀ pé ohun tí àwọn ọkàn àwọn èèyàn fẹ́ is to dance ẹni tí ayé ẹ̀ tí ń bàjẹ́ lọ spiritually gan a máa jó a máa yọ̀ ni a máa kò ní rí because wọn fẹ́ káwọn èèyàn rí àwọn kankan dẹ̀ ní wọn fẹ́ ká ó ní àwọn kan tí wọn fẹ́ jẹ́ kí àwọn èèyàn rí ìdí nǹkan tí wọn dẹ̀ fẹ́ kán rí ni pé wọn ò fẹ́ jẹ́ kán rí ipò tí wọ́n wà nípa tẹ̀mí in fact nípa tara gan ọ̀pọ̀lọpọ̀ àwọn pastors wọ̀nyí wọn ò fẹ́ jẹ́ kí àwọn ọmọlẹ́yìn wọn rí ipò tí wọ́n wà nípa tara ẹlòmíín struggle seriously but wọ́n ti dé atmosphere church yẹn máa rẹ́rìn ìyà wọ́n á sọ fún pé ó bá fi enough money ńlẹ̀ gbogbo ìṣòro tó bá èèyàn máa lọ so àwọn kan báwọn yẹn náà máa fi wọn ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ mọ bóyá wọ́n ṣe lè kán lo ayé wọn kò sí nǹkan tó kàn wọ́n nípa ìyẹn wọ́n kàn fi music yẹn distract wọn ni so tí wọ́n bá ti dé church atmosphere yẹn tí wọ́n bá ti rí àwọn kan tara tán mú wọlé tí jó ń lọ mo sọ fẹ́ nìkan ó ní sọ mo like music tó báyìí mo ní what are you saying but èmi ò kọ́ fún Sàtánì ni mi ìdẹ̀ ní jójó yà ẹ bá rí pásítọ̀ mi tó bá bẹ̀rẹ̀ ijó báyìí ẹni tí àfiṣe ni àfiṣe ṣé wọ́n fi ijó ìṣe máa yẹn ni àbọ̀ pásítọ̀ mi a máa jó bí àwọn oníṣàngó ìmí ìbáyìí tó bá bẹ̀rẹ̀ fi ṣe ẹsẹ̀ tó bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ lásán fi yẹ wà ní kí ló ṣàwọn pípò wọ̀nyí nígbà tó yẹ pé wọ́n sọ wọn pé the more tó bá jó irú jó yìí o the more ni làákàyè àwọn yìí ló ń gbà bó ṣe lójú mi nìyẹn
That is why tẹ bá rí tọ́ máa polówó ní wá church mi gan tẹ bá rí jó tí àwọn ọmọ ìjọ yẹn máa jó ẹ kàn pé pápá àwọn ọ̀dọ́ ọbẹ̀ kàn pé what is wrong pé kí ló lè ṣẹlẹ̀ láyé iná mo sọ fún wa gbogbo àwọn nǹkan wọ̀nyí kì í jẹ́ kí ẹlẹ́ṣẹ̀ kó wà sọ́rí fúnra inú bíbélì nígbà tẹ́lẹ̀ mi bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run á wà sọ́rí fún ayé rẹ̀ pé mo ṣe ń lo ayé mi yìí ibo ni máa yọrí ayé mi sí àwọn ìbéèrè kan máa béèrè lọ́wọ́ ara wọn nìyẹn ṣùgbọ́n bí ìjọ ṣe set up lónìí kò ní jẹ́ kí ọ̀run lọ́bẹ̀ kí ló ṣe yín that's why it is well with you it is well with you wọ́n àtẹnu àmọ́ náà ni it is well náà ni bọ́n wàásù àdúrà ni bọ́n gba níyànjú àdúrà ni bọ́n kọrin àdúrà ni bọ́n ti kíní kan amen a máa lọ ní mẹ́lọ́mẹ́lọ́ I prophesy àwọn ọ̀rọ̀ tá a máa jábọ́ nìyẹn wọn ò ní jẹ́ káwọn èèyàn ronú nípa relationship wọn pẹ̀lú Ọlọ́run wọn á jẹ́ kán gbàgbé ṣùgbọ́n láì mọ̀ pé ibẹ̀ gangan ni àṣírí ìṣerere wà wọ́n á sọ fún yín pé ẹ má worry ẹ forget about Bible you will be successful when you bring more money you will be successful when you buy my anointing oil my God is a prosperous God ṣé wọ́n sọ pé lọ́lọ́pàá ni God is living pastor God is living in prosperity kò ní láti dìde láti bless yẹ ṣùgbọ́n ó kọ̀ ó ṣe ìfẹ́ Ọlọ́run ohun tí Ọlọ́run yẹn ní ká ṣe wọ́n á ní don't worry ṣáàrà ọ́ìlì báyìí is 10,000 wòlíì méje ló gbàdúrà sí lórí òkè méje wọ́n á ṣàkírètì àwọn kankan fún àwọn ènìyàn ṣùgbọ́n mo sọ fún àwọn ní àṣírí ìbùkún wà ní Bíbélì o tó bá kọ́ fi ọ̀rọ̀ Ọlọ́run yẹn hàn àwọn ènìyàn ẹ̀rí wọ́n ti mọ̀ pé àwọn ò ní rí tó bẹ́ẹ̀ mọ́ Joshua chapter 1 verse 8 ẹ̀gbọ́n tó sọ ni nígbà tí Ọlọ́run tó ń pàṣẹ ọ̀rọ̀ ó ní má jẹ́ kí ìwé òfin yìí ìyẹn Bíbélì má jẹ́ kí ìwé òfin yìí kúrò ní ẹnu rẹ máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru ṣẹ́gbọ́ Ọlọ́run sọ bẹ́ẹ̀ kó máa ṣe àṣàrò tẹ́ bá wo àwọn yìí wọn ò rẹ́dí àṣàrò lọ́sàn àti lóru kí ìwọ kí ó lè ṣọ́ra láti ṣe gbogbo nǹkan tí a kọ sí inú rẹ̀ ṣẹ́gbọ́ kí ìwọ kí ó lè ṣọ́ra àṣírí ìbùkún nìyẹn àṣírí àṣeyọrí láyé nìyẹn àṣírí téèyàn bá fẹ́ jẹ́ kí omi ayé gbé òun lọ òun nìyẹn pé kéèyàn máa ṣọ́ra láti ṣe gbogbo àwọn àṣẹ tí Ọlọ́run pa nínú rẹ̀ ó ní nígbà náà ni yóò dára fún ọ ìwọ yóò sì ní àṣeyọrí bí Yorùbá tèmi ṣe túmọ̀ ẹ̀nìyàn ìwọ yóò sì ní kíni wà ní àṣeyọrí ẹ̀ ń wá àṣeyọrí ẹ̀ ń wá ìtẹ̀síwájú ẹ̀ wá lọ pápá sọ̀kan oníkẹ́ ẹ̀ mú wá òun àṣẹ kíní kan fún yín ìbẹ̀rẹ̀ òṣì nìyẹn kì í ṣàṣeyọrí ohun téèyàn bá ẹnikẹ́ni tó bá lè rí nǹkan gbà ń bẹ̀ ajẹ́pọ̀ ti mọ́ rẹ̀ lọ bá Sátánì nìyẹn ó máa san padà ẹlòmíì á san tọmọtọmọ ẹlòmíì ò tí ì bọ́nú ẹ̀ gan mo gbàdúrà bọ́lá ti bẹ tẹ́mi ẹ̀ bẹ láàyè Ọlọ́run á fi òye ọ̀rọ̀ ẹ̀ á fi yé wa ẹ dákun ẹ focus more on the scriptures inú ọ̀rọ̀ yẹn ni àṣírí ayé wà inú ọ̀rọ̀ Ọlọ́run yẹn gan ni ojú rere àti àánú Ọlọ́run lè ti farahàn yòókù òfo wọn máa fa yẹ lómi ìkódù ẹ̀rí ajíyà láyé àtúnjíyà títí ayérayé mo gbàdúrà kò ní jẹ́ ìpín lórúkọ Jésù ohun kẹta tẹ́ máa mọ àwọn Heresy àwọn ìwàásù tí ò ní ẹ̀kan ṣe pẹ̀lú ayé ènìyàn òun náà ni pé nínú ìwàásù wọn ẹ̀ ní gbọ́ tàbí nínú àdúrà kan pé ẹ̀ ní gbọ́ much of Bible references àṣírí ibẹ̀ nìyẹn wọ́n kàn ti kó ti Bible kan tán mọ̀ pé wọ́n lè lọ lọ́rùn dáadáa wọ́n lè lọ́rùn dáadáa sọ pé wọ́n fún àpẹẹrẹ wọ́n sọ pé tell the righteous it is well with you tell it is well so wọ́n ìjẹ́rí bẹ́ẹ̀lì bẹ́ẹ̀ yẹn it is well with you it is well with you wọ́n ní kà tán wọ́n sọ pé sọ fún aláìtú sọ pé kò ní dáa fún wọn ní sọ débẹ̀ wọ́n á ṣí Bible wọn á ní kó lọ sí yóò dáa fún ọ ní ọ̀nà rẹ yóò dáa fún ọ ní ilé rẹ àwọn ọmọ rẹ yóò ṣe kíní kan dáa fún títí kan àwọn ẹrú rẹ yóò dáa fún àwọn obìnrin máa sọ òun ní kà láti bẹ̀rẹ̀ pé tí ìwọ bá ṣe gbogbo tó bá fọ́lò gbogbo àṣẹ tí a pa fún ọ tó bẹ́ẹ̀ ni tó ṣàìgbọràn sí pé àwọn ìbùkún wọn yóò dé bá ọ wọn ò ní sọ bẹ́ẹ̀ wọn ò ní kà bẹ́ẹ̀ wọn á fò nǹkan táwọn èèyàn dẹ̀ fẹ́ gbọ́ nìyẹn ló fà lórí social media ẹnìkan ṣá mo sọ̀rọ̀ kan lẹ́nu mẹ́ta òótọ́ dẹ̀ ni ẹni ẹ̀gán ó ti richard mi ó ti bẹ̀ mí bẹ́ẹ̀ kí n má sọ̀rọ̀ òun kí n jọ kí n má dárúkọ mi wọ́n gbé mi nígbà tí dárúkọ ẹ̀ mi torí dídárúkọ yẹn kò excite mi ó ṣe kó bá Ọlọ́run pàdé ó ṣe bí ó ṣe sọ yẹn táṣílẹ̀ òtú yẹn kó padà sọ́dọ̀ Ọlọ́run pàtí àdèṣẹlẹ̀ lọ́run tó bá lè ṣerú ẹ̀rí ẹni táwa gan fúnra wa tá à ń struggle for years lórí pé ó mu gbó ó sì mu gbó mo dẹ̀ máa ń sọ ọmọ yẹn tó mu gbó ó máa mọ ògóró ó dẹ̀ mọ ògóró ẹni tó dẹ̀ mọ ògóró máa kóbìnrin kò mẹ́tẹ̀ẹ̀ta yẹn máa lọ hand in hand ni sìgá òun yẹn mu sìgá ṣé kò ní mutí ni báyìí tí mutí máa ṣàgbèrè kò sóògùn ẹ̀rí ẹnìyẹn lẹ́yìn mo wá ń sọ ní program mọ́ mi lọ́jọ́ mo ní this same person wọ́n lọ́kọ́ sórí Facebook ó yàbọ̀ tó ara ẹ̀ ṣe báyìí yàbọ̀ tó ara ẹ̀ síbẹ̀
mo rò bóyá nǹkan náà àfọ̀tàn yà lọ́jọ́ mẹ́ta yẹn fine ló fine jù ó fi ṣe ó kàn bẹ̀rẹ̀ sí sọ pé ó ní I command and I prophesy to your life that those who wish you dead, they will die before March this year. Say amen. All right, well, this is my WhatsApp number. Call me. Later, kí lọ ṣọ́ọ̀ṣì o. Kò ní so ẹntì lọ ṣọ́ọ̀ṣì ṣó lè jẹ́ ṣó wòlíì náà pastor àwọn èèyàn adèmàdé tó máa pè é. Torí mo rí ọ̀pọ̀lọpọ̀ tó ṣe amen sálẹ̀. Irú ayé bẹ́ẹ̀ làwọn èèyàn fẹ́ gbé. They don't care about the word of God. Ẹnìkan bẹ́ẹ̀ lọ́ọ́ mi ò ní kí ló ṣe tó pé prayer wa yẹn ẹ máa pe bíbélì ṣálá máa ka inú ẹ láti máa ń prayer point jáde mo ní ẹsíkísà èmi ò ní prayer point n tí Ọlọ́run ti kọ mo ní inú Bible yẹn kéèyàn fẹ́ create 1 million prayer point ó máa jáde wàá ṣe 1 million lẹ́nìí tó bá tún ná time fún 1 million $1 verse tó pè lẹ́nìí yẹn ìwọ lánú ẹ kó kà ọ̀rọ̀ míì ló máa tún túmọ̀ sí létí àwọn ènìyàn ẹni kọ́lọ̀ kan ràn Ọlọ́run Ọlọ́run ti náà gbé lọ́wọ́ àwa là tẹ́lẹ̀ tẹ́ bá wo ìwàásù àwọn ẹlẹ́kọ̀ọ́ èké less Bible references lè máa gbọ́ wọ́n lè mú náà nǹkan ní báyìí kan wọ́n wá tẹnumọ́ títí ẹ̀yọ pàápàá tó bá ti jọmọ́ ọ̀rọ̀ owó mbẹ̀ ẹ̀rí even tó máa kóòtù Bible nǹkan gbà mí mo sọ́lẹ̀ kan máa kóòtù Bible nǹkan gbà mí ibi tó dáa jù tó máa wúlò fún wọn ní ẹ̀yọ àwọn tó jẹ́ deliverance pastor gbógun tí àwọn tó ń gbógun tì mí sọ fún Ọlọ́run kó gbógun tì wọ́n ó yá kó gbógun tì wọ́n kí wọ́n kú dànù àwọn tó bá jẹ́ prosperity pastor òun ibi giving yẹn nìkan ọ̀nà wa nínú bíbélì yòókù ti parẹ́ ẹ̀rí bíbélì yẹn sọ̀kan tí a fiyèsí Isaiah 5 verse 13 Isaiah chapter 5 verse 13 only therefore my people have gone into captivity because they have no knowledge ibi táwọn ẹ̀ ti lè rí ìmọ̀ àwọn pásítọ̀ kì í sọ̀rọ̀ wọn kì í dá ètò wọn lọ síbẹ̀ mọ́ ẹgbọ́n ìyá tó ń wó bọ̀lọ̀bọ̀lọ̀ ń gbà yẹn ni tó ní Ọlọ́run ní kẹ́nìkan àwọn kan lálọ́run àpáàdì ilé àlọ́run àpáàdì tọ̀wọ́n àlọ́run àpáàdì ẹni tó bá wọ ṣòkòtò àlọ́run àpáàdì ẹni tó bá wọ níkà àlọ́run àpáàdì ẹni tó bá wọ bùbá àlọ́run àpáàdì obìnrin tó bá wégele àlọ́run àpáàdì èyí tí ò wégele lọ́run àpáàdì ọkọ̀ gbogbo èèyàn kan lọ́run àpáàdì sáǹtì ẹni ẹ wá béèrè pé mọ́mì Bible verse wo lẹ fi ti ń dì kò lẹ́yọ kan ṣoṣo báyìí ṣùgbọ́n Ọlọ́run sọ fún náà ní gbogbo ẹ̀ tí bá sọ bá ti fẹ́ parọ́ Ọlọ́run sọ fún pé kó lọ ṣàgbèrè mo gbóhùn kan ni ẹ̀rí à ń sọ̀rọ̀ pásọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní ẹ̀mí Ọlọ́run sọ pé kò lọ dá 10,000 branches sílẹ̀ tọ́rọ̀ máa ní kò lọ dá 10,000 branches sílẹ̀ á dẹ̀ fi àwọn pásítọ̀ tí ẹ̀rí ẹ̀ńtàjọ́ ń sọ̀rọ̀ yẹn mọ́ tí ó béèrè question yẹn lọ́wọ́ mi ní àìmọye ọdún sẹ́yìn pé pásítọ̀ kan máa lẹ́nu ẹ̀kọ́ mo ní ọlọ́pàá mo ní kò possible Ọlọ́run sọ bẹ́ẹ̀ fẹ́ anybody pé ó lọ dá church 10,000 mo ní it's not possible wọ́n ní ẹ̀mọ́ ní tọ́ba gbọ́ pásítọ̀ Ọlọ́run ní kò ń kọ́ auditorium tó máa jẹ́ 10,000 sọ ó lè ní Ọlọ́run papọ̀ Ọlọ́run lè sọ bẹ́ẹ̀ rárá tó Ọlọ́run ní ká lọ wàásù ìrere ló sọ kò sọ pé ká kọ́ big churches tàbá ní àǹfààní láti kó èrò jọ no problem ká fi pásítọ̀ síbẹ̀ ká tó máa lọ Ọlọ́run lè sọ pé kó wá ìwọ nìkan kó máa dálé Ọlọ́run ní time for nonsense yẹn now gbàtẹ́mi àti alákùnrin wájú discuss the same topic ó ní ọ̀rọ̀ mi ò tọ́ ni o mo ní ó take in how many years kí ẹ tó mọ̀ pé ò tọ́ ni mi ò ní nǹkan tí mo fẹ́ gain lórí ẹ̀ no ṣùgbọ́n ó yẹ kéèyàn mọ̀ Heresy ní ẹ̀ẹ̀kan lélẹ̀ irọ́ pátápátá rè àkótọ́ là ń gbọ́ ó yẹ kéèyàn mọ̀ ẹ̀rí mo sọ fọ́nrán fún ìgbà tí àwọn majority àwọn pásọ̀ tí wọ́n dé lọ́jọ́ sí tọ́lọ́ ní kan dá àìmọye thousands church lẹ̀ wọ́n wá lé wọn kó church wọ́n ti church yẹn pa ẹ̀jọ̀ àwọn tó ti yàn ní pásọ̀ yẹn ìbò kí ni iṣẹ́ ìrànlọ́wọ́ kan máa ṣe kámẹ́rà sí bí kílà wọn ṣe pé ẹ̀tàn irọ́ ó tún wà times 500 tún nìyẹn báyìí ṣe pé wọ́n tún breed àwọn ìránṣẹ́ Sátánì sí nìyẹn tẹ́lẹ̀ gan iṣẹ́ ìránṣẹ́ òun gan iṣẹ́ ìránṣẹ́ òfo ni iṣẹ́ ìránṣẹ́ òfo àtòfo òun iṣẹ́ ìránṣẹ́ òun gan wọ́n tún wá ní àwọn tún wá ṣe ọ̀dínà àwọn pastors wọ́n kú dà wọ́n sí kolobo àwọn náà kú wọ́n padà sílùú wọ́n lọ wábi tí ogun wà gan ẹ̀yọ orí ibo nọ́mbọ̀ ẹ̀rí oníbèlè sọmọ ẹ pé nítorí náà àwọn ènìyàn mi yóò lọ sí ìgbé kan nítorí òye kò sí fún wọn ẹ̀yọ ebi yóò pa àwọn ọlọ́lá wọn kú ṣe rò bí àmàlà náà sọ bẹ́ẹ̀ yẹn ni ebi òǹgbẹ ọ̀rọ̀ Ọlọ́run ni ara end time course ni tó bá ti ń di òpin ayé ẹ̀yọ àwọn èèyàn máa pòǹgbẹ fún títọ̀ ọ̀rọ̀ Ọlọ́run bọ́lẹ̀ ti fẹ́ rí ṣé bí it is well with you ṣé bí thou shall be blessed ṣé bí God said yìí tá à ń bá kiri lẹ́tí fẹ́ gbọ́ òkúrò ọ̀rọ̀ Ọlọ́run ó máa dá ọ̀dá ọ̀rọ̀ Ọlọ́run ńlá wa oníbèrè sọ ó lè bí ebi ọ̀rọ̀ Ọlọ́run yẹn nítorí nínú àwọn èèyàn mi yóò lọ sí ìgbèkùn nítorí òye kò sí fún wọn ibo ni òye dẹ̀wà náà ọ̀rọ̀ Ọlọ́run ni òye wà wọ́n ní ibi àpamọ́ lọ́lá wọn ṣẹ́gun ọlọ́lá ni wọ́n kì í ṣe mọ́tò ló ń jẹ wọ́n yà kì í ṣe lé gidi ló ń jẹ wọ́n yà ṣùgbọ́n kò ebi ọ̀rọ̀ Ọlọ́run yẹn ń pa wọ́n Ọlọ́run ebi yẹn dẹ̀ máa pa wọ́n kú tọ́ máa fi kú wọn ní gbọ́ òótọ́ inú falsehood àti heresy yẹn máa kú sí
àti hypocrisy. Ẹ̀rí ó wá ní ẹgbàágbèje wọn ni òǹgbẹ yóò sì gbẹ. Ẹgbàágbèje wọn lòǹgbẹ á gbẹ láti gbọ́ simple teaching, simple word of God, ìlànà kékeré tó lè mú ayé ẹlòmíì ní ìfọ̀kànbalẹ̀, ọkàn yà dẹ̀ balẹ̀ nígbà torí pé kàn gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nìkan ṣá. Ẹ̀rí tó bá ti bẹ̀rẹ̀ sí glorify ara wọn yẹn ó yá ṣọ́ra. tó bá ti pé o ti wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ tó yẹ pé èní báyìí ọ̀rọ̀ tiẹ̀ ló máa sọ, ọ̀la ọ̀rọ̀ tiẹ̀ ló máa sọ. I remember when I was kíní kan wá ṣe kíní kan, now when I now move to some nǹkan gbọ́wọ́ lé ní ẹni ẹ wọ́n á ṣàmà sọ story fún tẹ́ máa gbà pé òun nìkan lọ́lọ́run. ìjọ tí mo kọ́ gbọ́ tí pásítọ̀ kan ní òun travel nígbà tó ń travel tó dé sí kan ipò tán lójijì, òun kàn wá gba ipò ti tọ́kẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí tọ̀ sínú táǹkì òun nìyẹn. Táǹkì oníke dáwọ́ ẹ̀ sì tọ̀ sínú táǹkì ìtọ̀ yẹn lòun fi wá gbé délùú òun ní what? Àwọn èdè ń fọ́sẹ̀ pé wọ́n pàtẹ́wọ́, it's not possible. Ó dìbò àtàwọn tó ní òye ọlọ́run láti máa mọ̀ pé ohun tó bá wà ní àrọ́wọ́tó ẹ̀ Ọlọ́run ò lè ṣe mírèkù ẹ̀. Ó bá ti wà lárọ́wọ́tó ẹ̀ kò lè kí ló bá ṣe mírèkù ẹ̀ fún. Mọ́mì ó dá ẹ lọ tọ̀ sí mọ́tò yìí ẹ try ẹ̀. Ọ̀kẹ́ ẹ ṣe fasting 40 days tẹ́ máa ń ṣe yẹn tán ní kẹ́ máa ṣe yẹn kó lágbára yẹn ẹ parí ẹ̀ tàkẹ́ tọ̀ sínú mọ́tò yìí. Ìṣe ìlẹ̀ máa gun mọ́tò yẹn mọ́ torí pé wọ́n máa tú ẹ́ńjìn yẹn kalẹ̀ ní. Irú àwọn Heresy àwọn nǹkan tí ò make sense ìrọ́dẹ̀ ni ìjọba àwọn náà kàn sẹ́ẹ̀lì sí yín kẹ́ lè mọ̀ pé wọn kì í ṣe èèyàn lásán lèèyàn lásán máa jẹ́. Kò sí nǹkan téèyàn lè fi ṣe, kò sí tú téèyàn lè pa fún rẹ̀. Bí ìtọ́ nínú 1 Peter chapter 4 verse 11 ó ní bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí ó máa sọ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kó sọ bí ọ̀rọ̀ Ọlọ́run, things that are real. Bí ẹnikẹ́ni bá ṣe iṣẹ́ ìránṣẹ́ kí ó ṣe bí agbára tí Ọlọ́run fi fún un, kó má arrogate any power to himself or herself. Àwọn bá gbára tó lọ́n fẹ́ kìí ṣe pé torí kó fẹ́ àwọn pastors wọ̀nyẹn wọ́n ṣàfihàn tweet ara wọn pẹ̀lú irọ́. Ẹnìkan lè sọ pé òun ló ń tọ̀ sí mọ́tò tó fi yẹn ní irọ́ ló pa. Wọ́n dàbí bàbá Kàmọ́ àti ọ̀rẹ́ ẹ̀ wọ́n torí àwọn irọ́ náà fi ń jẹun ilé àdáwọ̀ rẹ̀ tẹ́kẹ̀jì bá da irọ́ ní iná bolẹ̀ báyìí wọ́n máa gbéra wọn ṣépè lọ ni pé comedians ni wọ́n máa ń like àti wò wọ́n gan. Ẹ̀rí bẹ́ẹ̀ làwọn pastors yẹn tweet ara wọn tí kan bá ní ẹlòmíì lè sọ pé òun ṣe báyìí kán ṣáà lè mọ̀ pé wọn kì í ṣèyàn bẹ́ẹ̀ èèyàn ni wọ́n. Ó ní kí a lè máa yin Ọlọ́run lógo ní ohun gbogbo nípa Jésù Kristi. Ìránṣẹ́ Ọlọ́run àwọn èèyàn gbọ́dọ̀ máa yin Ọlọ́run lógo nípa ìgbé ayé ẹ̀, nípa iṣẹ́ ìránṣẹ́ ẹ̀, nípa bó ṣe ilé ìpẹ̀lú àwọn èèyàn. Táwọn èèyàn bá yin Ọlọ́run lógo nípa ayé ẹ̀ tó bá pò òun náà yin lógo kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run wọn nìyẹn. Tó bá ti ń wò pé èèyàn gidi ni no ṣe servant. Ẹ̀rí wọ́n ní ẹni tí ògo àti ìjọba wà fún láéláé àti láéláé. Ẹ̀rí ẹni tí ó bá ń wàásù tí ò bá ṣe kí ni tí ò bá ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run tó wà ń bẹ bí ìjọba kò sí ìmọ́lẹ̀ nínú ẹ̀ ni. So kò sí nǹkan tó fẹ́ sọ tó pé òun gan kò rí àṣírí tó wà nínú Bíbélì so kò lè sọ jáde. Isaiah 8:20 Isaiah chapter 8 verse ó ní to the law and to the testimony if they do not speak according to this word. Ìwé tó máa ń sọ̀rọ̀ wọ́n ń sọ nípasẹ̀ ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ iná fi ń bá yín sọ̀rọ̀ bí ìsọpọ̀ ní it is because there is no light in them. Ó ní sí òfin àti májẹ̀mú bí wọn kò bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí a jẹ́ wípé wọn kò ní ìmọ́lẹ̀ nínú wọn ṣùgbọ́n kíní kan mo fẹ́ filẹ̀ fún wa Paul sọ kíní kan nínú ìwé Rome orí kìíní ẹsẹ̀ 15 àti 17 Romans chapter 1 verse 16 and verse 17 ó ní for I am not ashamed of the gospel of Christ. For it is the power of God to salvation for everyone who believes. Dọ́tún wa bẹ́ẹ̀ nìyẹn ọ̀dọ́kùnrin bẹ́ẹ̀ lọ́wọ́ mi pé Pastor Sam kí lè gbójúlé gan-an màá rẹ̀ ní it's as simple as ABC. The gospel of Christ. It is the power of God to salvation for everyone who believes, for the Jew first and also for the Greek. Verse 17. For in it the righteousness of God is revealed. Amen. Inú ìrere Jésù ó ní ẹjẹ́ kàlú ìbò tán náà. The righteousness of God is revealed from faith to faith, as it is written, the just shall live by faith. Nàìjẹ́ kíkà Yorùbá kálí clear ìtumọ̀ yẹn. Ó ní èmi kò tijú ìrere Jésù nítorí agbára Ọlọ́run ní í ṣe láti gba gbogbo àwọn tí ó bá gbàgbọ́ là. Ibẹ̀ gangan ni ìgbàlà wà, ìgbàlà nípa tara, ìgbàlà nípa tẹ̀mí, ìgbàlà lórí ọmọ, ìgbàlà lórí iṣẹ́, ibẹ̀ gangan nìkan
ó ní ìgbàlà wà tí Bíbélì sọ gangan nìyẹn. Now mo tẹ̀síwájú láti máa kà á. Ó ní ọ̀rọ̀ yìí ni àkọ́kọ́ wàásù sí àwọn Júù nìkan, ṣùgbọ́n nísinsìnyí fún àwọn eléni pẹ̀lú. Verse 17. Nítorí nínú ìhìnrere ni òdodo Ọlọ́run ti farahàn. Nínú ìhìnrere yẹn òun ni ẹ ti máa rí òdodo Ọlọ́run, but wọn ò ní lọ sínú ìhìnrere yẹn, kò sí kan tó kàn wọn ò ní láti sọ fún yín nípa òdodo Ọlọ́run. Tó bá ń sọ̀rọ̀ nípa òdodo Ọlọ́run, wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa òdodo tiyín náà. tó nínú òdodo tiyín lẹ ti lè rí òdodo Ọlọ́run, àti nínú òdodo Ọlọ́run lẹ máa rí òdodo tiyín. So ó wọnú ara wọn bẹ́yẹn ni. So wọn ò ní fẹ́ sọ, wọ́n ní òdodo Ọlọ́run nípa ìgbàgbọ́ láti ìbẹ̀rẹ̀ dé òpin. Ìgbàgbọ́ ni láti ìbẹ̀rẹ̀ dé òpin rẹ̀. Ẹ̀rí tí a bá fi àwọn kinní wọn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run pé ká má tijú ìrere Kristi, kò sí nǹkan tó kàn wá nípa owó wọn, kò sí nǹkan nípa ọ̀rọ̀ wọn, bẹ́ẹ̀ ti pé owó ní ọ̀rọ̀ àìdánilójú. Ṣùgbọ́n tàbí kọ́lọ́run tọ́jú yín, tàbí kọ́lọ́run kó tọ́jú àwọn ọmọ yín, tàbí kọ́lọ́run kó tọ́jú iṣẹ́ ìránṣẹ́ yín, kọ́lọ́run kó tọ́jú ayé yín, kọ́lọ́run kó tún ayé yín tò kó tún ṣe. Tẹ́ bá lè dúró ẹ̀yọ nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó tán o. Ẹ ti rúlà, ẹ ti rúyè, ẹ ti gbé ayé ní ìfọ̀kànbalẹ̀, kò sí hílàhílo mọ́, ẹ ti bọ́ lọ́wọ́ wọn nìyẹn pátápátá. Ẹ má ká gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run ní mo sọ lẹ́ẹ̀kan mo náà máa kà á. Matthew 24 verse 24 náà ni ẹ lè há sórí gan. Matthew 24 nígbà tí Ọlọ́run sọ fún mi pé àwọn èèyàn fẹ́ pàápàá nítorí àwọn èké Kristi àti èké wòlíì yóò dìde. Wọ́n dẹ̀ ti pọ̀ báyìí, àwọn ló dominate àgbáyé báyìí, àwọn ló dominate orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní wọn yóò sì ṣe ọ̀pọ̀ iṣẹ́ àmì àti ìyanu. So kò yẹ kó surprise mọ́ tẹ́nìkan bá kàn ló ń ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ìyẹn kọ́ ni ìgbàlà. Iṣẹ́ àmì àti ìyanu tọ́lọ́run ṣe fẹ́ nìkan kò concern yín, kò kàn yín, torí kìí ṣe inú ayé yín. So tó bá lọ arrange ẹ̀ òun ló mọ̀, tó bá pé òótọ́ ló rẹ̀ ṣẹlẹ̀ òun ló mọ̀, tó bá pé ọ̀dọ̀ Sátánì ló ti lọ gba oore wọn fún wọn òun ló mọ̀, ṣùgbọ́n ẹ̀yin kọ́. Ẹ̀rí ó ní bí ó lè ṣeé ṣe wọn yóò tan àwọn àyànfẹ́ Ọlọ́run pàápàá jẹ. Ibi tẹ́lú ti bà mí nìyẹn. Mo gbàdúrà fún yín, Ọlọ́run á mú ẹsẹ̀ yín dúró. Ẹ̀rí Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ẹ̀rí lẹ́nu bí 45 minutes tí mo fi bá yín sọ̀rọ̀ lórí tẹ̀dẹ̀ ẹni sùúrù fún mi láti gbọ́ ọ̀rọ̀ tí a fẹ́ sọ fún yín. Mo gbàdúrà ọ̀rọ̀ Ọlọ́run yóò tún ayé yín ṣe, ọ̀rọ̀ Ọlọ́run yóò mú ayé yín dùn. Ẹ dákun, ọ̀nà gangan nìyẹn o, ọ̀nà gangan nìyẹn o. Mo ń sòótọ́ fún wa, ọ̀nà gangan tí ìbá ṣọ̀nà. Èmi gan mo sọ fẹ́ nìkan ní ọ̀sẹ̀ tó kọjá, mo ní mo lè look gentle but mi ò stupid. Ẹnìyàn bú sẹ́yìn mo ní òótọ́ ni ẹ lè rí ojú mi kan ní máa gentle but mi ò stupid. So tí máa mọ̀ pé kì í ṣe ọ̀nà orí ọ̀nà ní mi ní máa tẹpẹlẹ ẹ̀mọ́ yín, tí máa mọ̀ pé ọ̀nà yìí kì í ṣe ọ̀nà mi ní máa gbé ìgbé ayé yẹn láti fi hàn àwọn ènìyàn pé ẹ wò ó, tó bá pé mo ní nǹkan kan tí mò ń sìn ní abẹ́rẹ́ mi ò kíà, màá ti lọ dá ṣọ́ọ̀bù babaláwo kan sílẹ̀, màá kú lọ agbágbá yẹn lójú méjèèjì, so kò sẹ́ni tó máa criticize mi. Ṣùgbọ́n gbogbo orúkọ tí wọ́n tà ń sọ̀rọ̀ òfun àti òfò, ẹkún, ìbànújẹ́ àti ikú òun ló yọrí sí. Ẹ̀yin tẹ̀lé wa lórí Ojo Aanu, ẹ ti máa gbọ́ bí a ṣe ń ṣe yẹn. Dẹ́nu mo dẹ̀ fi ọ̀yọ́nà Ọlọ́run bẹ̀yìn. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ yẹn máa sọ fún wa pé ẹ máa sọ òyìnbó àti fẹ́ add English program wa, but arábìnrin wa kan ṣe program, àwọn èèyàn àwọn ọmọ yín tẹ́ ní kò gbọ́ òyìnbó lárábìnrin yẹn ń sọ. Ó ṣe impact generation fún àwọn youth ní target àwọn youth. Ọwọ́ mi kan la kàn rí mọ́mí Grace Sotirin ní London. Pé yes àwọn ló ń kárí, àwọn ló tẹ̀lé encourage ọmọ yẹn. Àwọn nǹkan bá wọn yẹn tí ọ̀rọ̀ náà bá dùn àwọn ọmọ wa, ẹjọ́ ta ló máa jèrè ẹ̀? Àwa ni tó máa sọ fún wa, mo ní tí pásítọ̀ bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àtọ́jú ẹ̀. Ṣẹ̀pẹ́ kò lose. Tí pásítọ̀ bá jẹ́ ìránṣẹ́ Sátánì àtọ́jú ẹ̀ kò ní lose. Tí pásítọ̀ bá dẹ̀ jẹ́ àwọn pásítọ̀ wọn àjọ pé wọn kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run, Sátánì ò dẹ̀ rán wọn ṣẹ́, but wọ́n rí i pé iṣẹ́ ìránṣẹ́ tán máa lè manipulate yẹn dáadáa, owó wà bẹ́ẹ̀, wọ́n á ran wọn lọ́wọ́. So kó wọn ò lè lose ní any way. Ṣùgbọ́n ìwọ ló máa ìbéèrè lọ́wọ́ ara ẹ pé Olúwa, èmi náà fẹ́ lùsí o, inú ọ̀rọ̀ rẹ mi fẹ́ padà sí, bẹ́ẹ̀ ṣe padà sínú ọ̀rọ̀ Ọlọ́run yẹn tí ẹ̀ ń fi ń ṣe ìwà àti ìṣe. Ọlọ́run ní dójú tì yín. Àwọn ẹ̀rí tí ẹ̀ ń sọ yẹn Ọlọ́run á dọ́bù ẹ̀ lọ́dún yìí, torí pé ọdún àánú la wà. Ògo Ọlọ́run yóò fara hàn, agbára wà láàyè Ọlọ́run yóò ṣiṣẹ́. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ láì tẹ́ fún wa, oore ọ̀fẹ́ tó ga ní o, oore ọ̀fẹ́ tó tóbi. Mo gbàdúrà fún yín, bọ́lọ́run wa ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè, ọ̀rọ̀ Ọlọ́run yóò mú yín yè, ọ̀rọ̀ Ọlọ́run yóò mú yín sàn, ọ̀rọ̀ Ọlọ́run yóò bùkún fún yín. Ìgbà yín yóò dùn kọjá ntẹ́ lérò àti ntẹ́ retí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí oore ọ̀fẹ́ Jésù Olúwa ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tẹ̀mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa, kó sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.